Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣiríṣi dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin, nǹkan tí mo fẹ́ sọ ní sáà àti àkókò yìí tí ń bá rí mi ò kí ń sọ, but mo kàn fẹ́ correct nǹkan kan fún yín ni. Àdàbí àbí àjàtúká ni tàgbáàrìn wàláì kò ran òbò àlè. Àwọn òbò kan wà tó jẹ́ wípé excuse me, tó sì ní elastic, tí elastic wọn sì dúró dáadáa. Àwọn òbò tó sì máa ń fa okó mu. Àwọn òbò tí elastic wọn sì ń gbá okó mú dáadáa. Wàláì tó bá gba àdúrà àdàbí tó jẹ́ pé tó wà lábẹ́ àlè tí ọkọ yín ń dó, àdúrà àdàbí ò ràn, àjàtúká ni tàgbáàrìn ò ràn. Tó bá lọ bá aláàfáà kan bóyá tó bẹ́ẹ̀ ṣe tírà àbí tó bẹ́ẹ̀ wọn wọ̀ntú, àbó lọ bá wòlíì tó wọ́n ní wọ́n di kándù pọ̀, ọkọ àti ìyá wọn á ṣe pé wọ́n á lọ sọ́sọ́kùn láti tú wọn ká. Òbò tí wọ́n máa lè tú ká ni òbò tó jẹ́ wípé kò ní elastic mọ́. Òbò tí ọkùnrin tó ń do, bóyá ọkọ yín tó ń do ti ní bí a negative thing about ẹ̀ or against ẹ̀ nìkan ni àrá lè ran bọ́ǹbù lọ́wọ́ tán lè tú ká. Òbò tó sì ní elastic, àwọn òbò kan wà tí ẹ pé wọ́n máa ń lajú dó báyìí. Irú àwọn òbò yẹn wọ́n sì lè tú wọn ká tọkọ bá ń do lọ́wọ́. Wọ́n lè lo kándù kan tú wọn ká àbí kí wọ́n lo wọ̀ntú kan tú wọn ká. Bẹ́ẹ̀ àwọn òbò tó jẹ́ pé wọ́n ń paná ojú kan wọ́n di ojú kan là kan dó ni. Àwọn òbò tẹ́ pé tí ọkùnrin bá ń do lọ́wọ́ gan kò ní mọ̀ wípé òun ti di ojú kan báyìí, ẹyọ kan ló ń là níbi tí tó ti ń do lọ́wọ́ tó ń gbọ́ ní agbárí, tó bá ń do inú agbárí ló ti máa gbọ́. Irú àwọn òbò yẹn ò bá pe àdàbí di ọ̀túnla mẹ́ta kò ran anything. Gbogbo ẹ̀yin tẹ́ ń pe àdàbí sóbò àlè, àdàbí tí mi ò bá fún ẹ lóbòdó ló ṣe lọ bá lè, o ò bá fún ọkọ lóbòdó. The only thing ni pé tó bá jẹ́ni tó ń ṣe déédéé, á ronú, á máa dú òbò yẹn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ tó bá jẹ́ni tí ò ṣe déédéé tó lọ ń pe àdàbí, even kò jẹ́ni tó ń ṣe déédéé tó ń pe àdàbí sí òbò tó ní elastic, sí òbò tó sì ń grip okó, gbàgbé àdàbí yẹn ò lè rìn lọ sí anywhere. Àdàbí ò ran okó àti òbò, ẹ yé tanra yín, èpè ò ràn. Èpè ò ràn. Pàápàá àwọn òbò tó máa ń di ojú kan là kan dá, tí okó bá ti dúró nídúró àìmọ̀sídóbò. Oríṣiríṣi ọ̀nà ni okó fi ń dúró. Àwọn okó mi máa ń le ní ilé àìmọ̀sídóbò. Àwọn okó tó máa ń le ní ilé àìmọ̀sídóbò yẹn wọn ò kí ń sábà le bẹ́ẹ̀, bóyá ní àwọn okó ìdájí tó máa ń le ní ilé àìmọ̀sídóbò. Tó o bá ti satisfy okó yẹn nígbà tó le ní ilé àìmọ̀sídóbò, òbò tí ọkùnrin bá bọ́ta lọ dó níjọ́ yẹn ó máa ní bond pẹ̀lú ẹ̀. So o bá padà bí àdàbí ò ran òbò àti okó. Tó bá jẹ́ pé ò ràn ni, mélòó nínú àwọn àdàbí tẹ́ ẹ ti pè, mélòó nínú àwọn kándù ẹ̀pẹ́ ìtúká àjàtúká tàgbáàrìn tẹ́ ti ṣe tó ń ya àlè pẹ̀lú ọkọ yín? Mélòó? Pàápàá àwọn àlè yìí wọ́n máa ń padà bímọ fọ́kọ yín ni. Òun lẹ máa fi mọ̀ pé ọ̀rọ̀ kándù àbí ọ̀rọ̀ wọ̀ntú àbí ọ̀rọ̀ àdàbí kò ran okó àtòbò. Pàápàá òbò tó sì ní elastic, òbò tó dúró déédéé, òbò tó satisfy ọkọ yín nígbà tí okó ọkọ yín dúró ní dúró àìmọ̀sídóbò tẹ́yìn ò sí ń bẹ̀ láti satisfy. Kẹ́yẹ tanra yín. Ìgbà tẹ́ bá wá ṣe tí àlè bá pàpà bímọ fọ́kọ, tẹ́ bá padà lọ bá àwọn tó ṣiṣẹ́ fún yín, wọ́n wá máa ní ọmọbìnrin yẹn rìn, mo dẹ̀ try òun náà rìn kó rìn kankan. Òbò ẹ̀ ló rìn, òbò ẹ̀ ló gbó, òbò ẹ̀ ló ní elastic gidi, òbò ẹ̀ ló moko dó, òbò ẹ̀ ló satisfy okó ọkọ ní ọkọ tí yín tẹ̀yìn ò lè satisfy, òbò ẹ̀ ló satisfy okó ọkọ nígbà tí okó ọkọ dúró nídúró àìmọ̀sídóbò. Category ni okó fi ń le. Ìmí àlè níle tó jẹ́ wípé tó bá dàtọ̀ báyìí gan ọkùnrin yẹn ò ní mọ̀ pé òun dàtọ̀ lára. Ìmí àlè níle àìmọ̀sídóbò tẹ́ pé tó bá dàtọ̀ gan ẹ rí pé àtọ̀ yẹn máa tú pùpù tó ń gan máa mọ̀, tó máa dijú kan báyìí má gbárí, tó máa là kan sílẹ̀ níbi tó ti ń damira. Irú àwọn òbò nígbà tí ọkọ yín tó bá satisfy time yẹn tó yẹ kẹ́yìn satisfy ọkọ yín nígbà àìmọ̀sídóbò, nígbà tí okó le ní ilé àìmọ̀sídóbò tẹ́yìn ò satisfy ẹ̀, tẹ́pọ̀ ń ro tinú ń ro, tó wá lọ bá òbò àlè tó bò àlè wá satisfy wá lẹ fẹ́ pàdàbí sóbò àlè yẹn, wàhálà àdàbí yẹn ò lè ṣiṣẹ́. Òbò tí ẹ máa lọ ṣe kándù fún tí ó máa túká láàrin ọkọ yín àtàlè, òun ni òbò tẹ́ pé ọkọ yín gan ti ń ní kọ́lọ́fín nípa ẹ̀. Bẹ́ẹ̀ òbò tínú ọkọ yín yọ sí, òbò tó ní elastic, òbò tí ọkọ yín ń paná ojú kan làkàndó, wàláì kándù ò lè tú wọn ká, àdàbí ò lè tú wọn ká, tírà àbí wọ̀ntú ò lè tú wọn ká. Kẹ́ má tanra yín.
òbò tí ò débẹ̀, òbò tí wọ́n lajú dó báyìí, òbò tó yẹ pé wọ́n wà conscious tán bá ń do, àwọn òbò yẹn ni candle lè túká. But àwọn òbò tó yẹ pé máa ń lajú kan tà kan dó tó máa ti ń gbọ́n lágbárí tó yẹ pé tó bá ń do lọ́wọ́ inú agbárí náà ti máa gbọ́. Àwọn òbò yẹn kò sí àdàbí tó lè tú wọn ká. Ọ̀nà tó fi lè pe àdàbí tó lè come to pass jẹ́ sọ fún ẹ. Tó bá jẹ́ pé nǹkan mẹ́ta lọ́kọ ń ṣe fún ẹ, tó wá reduce ẹ̀ sí 2 nítorí pé ó fẹ́ lọ dóbò mi àbó ti rẹ́ lòmíì, ó lè padà bí tó dẹ̀ ń ṣojúṣe ẹ, ó lè padà bí. But tí kò bá ń ṣe pé bóyá ó reduce ẹ̀ sí 2 ṣùgbọ́n tí ò fi kún, tẹ́ẹ̀dẹ̀jọ́ ládéhùn kò fẹ́ fi kún, bóyá o wá fi pé èyí tó lọ ń ná sí ọ̀dàlẹ̀ yẹn ìwọ ló yẹ kó ná fún wá padà bí. Àdàbí ẹ̀ ò lè ṣe nǹkan kan. Àdàbí òrànràn tó wà nílẹ̀ yìí when it comes to ọ̀rọ̀ okó àtòbò, pàápàá àwọn òbò tó ní elastic àti okó tó dúró nídúró àìmọ̀sídóbò, àdàbí òràn. Ẹ lọ de candle ọkọ àti ìyàwó mọ́ra kẹfì kó dé kẹ lọ jù sókun, wàláì kò ràn, omi máa tú dànù. Kò lè ràn, kò lè tú wọn ká. Tó bá jẹ́ pé ó tú wọn ká ni, mélòó nínú ọkọ yín àti àwọn àlè yín àwọn àlè ọkọ yín lẹ ti yà tí wọn pàpà bímọ fúnra wọn. Mélòó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni candle ń tú wọn ká àbí wọ́n tún tú wọn ká ni, obìnrin ò ní máa sunkún pé ó yànlè, ó ń dó mi, ó ń dókọ̀ níta, ó ń cheat on mi. Mélòó lẹ ti lè rí ṣe? Ó lè máa fi mọ̀ pé àdìtú lọ̀rọ̀ okó àtòbò, ó kọjá àdàbí, ó kọjá àjàtúkálà gbáàrin. Òbò tí ò dùn mọ́ okó ni wọ́n ń jàtúká, náà ń fà gbáàrin sí wọn láàrin. Òbò tó sì ní elastic tó sì ṣe mọ́kó, àjàtúká àgbáàrin kankan ò lè tún wọn kákẹ́yé tanra yín. The only thing tí wo obìnrin lè ṣe ni wípé tó bá ní ọgbọ́n àrékérekè ní time tó mọ̀ wípé ọkọ ẹ̀ ó ti ṣetán, tó mọ̀ pé ó fẹ́ jáde, tó mọ̀ pé ó ṣetán ó fẹ́ jáde, ó dẹ̀ ti ní feelings pé ìrìn àrò ó fẹ́ lọ rìnrìn ìranù ni, ó lè jẹjọ́, ó tiẹ̀ ní jẹ́ kó o ní fún lára bẹ́ẹ̀ ni pé o mọ̀, ó lè wo oúnjẹ tó mọ̀ jẹ, ó tiẹ̀ lè mú owó ní time tó fẹ́ jáde yẹn kó ní díà mo ti book hotel à ń lọ fún weekend, má dúró kó book ẹ̀ fún ẹ. Tó bá mọ̀ pé o fẹ́ keep ilé ẹ̀, sórí mi ládùúrà ọ̀ràn bẹ́ẹ̀ o gbúdọ̀ máa gbàdúrà kí ilé ẹ̀ má dàrú kó jẹ́ pé ìwọ gọgọ fúnra rẹ̀ ló ń ṣe nǹkan tó ń dalé ẹ̀rú. O lè máa gbàdúrà kó lè má wọlé ẹ̀ ṣùgbọ́n tó mú kọ́kọ́rọ́ kó o tilẹ̀kùn lẹ́yìn. O ti rí pọ́kọ fẹ́ jáde for weekend, ó dẹ̀ fẹ́ lọ nǹkan kan, fúnra rẹ̀ mú owó kó lọ book hotel kó lẹ́ ń lọ fún ẹ̀kan lọ have fun, kó dẹ̀ gbé lọ síbẹ̀ kẹ́ jẹun kẹ́ drink kẹ́ dẹ̀ dóra yín. Tí ọkùnrin bá dó ẹ dó stage kan, ìwọ gan ló máa bí pé jáde ni, á ní wo ti rẹ̀ mí, because ó mọ̀ pé òun lọ gbádùn, òun lọ dóbò ni wọ́n dẹ̀ ti fòbò sú. Ọ̀tọ̀ ni kó dó ọkùnrin kó damira nídìíra pé kò tiẹ̀ ní mọ̀ pé òun damira gan. Omira dídà gan fọkùnrin category ni. Ìmí àdàmira á wá láti inú ọpọlọ ẹ̀ mọ́ gbogbo ara ẹ̀ má tẹ̀lẹsẹ̀ á mọ̀ pé òun damira. Ìmí àdàmira gan, amira yẹn á máa dàbí precum. Bẹ̀ tó bá dó ọkùnrin débi pé ó ń fi òbò ẹ, ó dó ọkùnrin débi tó yẹ kó o dó débi pé ìwọ gan ló máa bí pé jáde mọ́ ni, á ní wo mi ò lọ everywhere mọ́. Bẹ́ẹ̀ bá dẹ̀ ni lọ sí hotel ní weekend, tó bá ti notice pé ó fẹ́ rìnrìn kínní, ṣe oúnjẹ tó like, jẹ pepper soup kẹ́ drink, kùnbi tó ti ń jẹun lọ́wọ́ kó máa fọwọ́ gbé orí ẹ̀ ṣeré, kó máa mu ọyàn ẹ̀, kó máa fọwọ́ tẹ ọyàn ẹ̀, kó máa fẹ́ pọn ẹ̀ ṣeré, kó ti rí pẹ́pọ̀n ẹ̀ ti le, okó ẹ̀ ti le, kó dú ẹ. Mo wá dẹ̀ do nídò ṣáà dó mi kó máa kasínì, kó do kó ń gọ́mọ̀ kan dóhun débi pé nígbà tó bá máa fi dó ẹ tán, bóyá 2 hours lẹ máa fi ṣeré yẹn, tẹ bá máa fi ṣeré tẹ dóra yín tán gan, ìwọ ló máa bèrè lẹ́ẹ̀pẹ́ ṣé kò jáde mọ́, á lóun ò lọ anywhere. Àwọn nǹkan tó lè máa ṣe nìyẹn. Bọ̀ téèyàn kan bá tàn ẹ́ pé ọkọ ẹ̀ yànlè padà bí àdàbí tó bá dó mi, àdàbí tí ì bá ṣe déédéé, àdàbí ò ran ọ̀rọ̀ okó àtòbò pẹ̀lú òbò tó ní elastic táwọn àlè ní o. Lọ mú síìlì wá ká dì í ká wọn wọ̀n tún kó ràn àjàtúká nípa gbáàrin òran òbò tó bá dúró déédéé, òbò tó bá gbó dáadáa, kò ran òbò tó bá sì ní elastic. Àjàtúká ní tàgbáàrin òran, orí àjàtúká ní tàgbáàrin lẹ máa wà tí àlè dẹ̀ máa dó ọkọ yín tó dẹ̀ máa bímọ fọkọ yín. Ṣájàtúká ní tàgbáàrin ò ṣeé ṣe ni ẹ̀ ń rí wọn túká. Tá bá ti rẹ́nìkan tó tutẹ́ nìkan ká, wọ́n á ti sọ fáwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀, wọ́n á ti onítọ̀hún tó ń bá yín túká gan á ti fi wé á ti gbogbo òkìkí àti kàn káàkiri ayé, wọn ò kì í sábà rí wọn túká. Òbò tí ò bá tójú owó, òbò tí ò bá wọ scale náà ń túká, torí ọkùnrin already òun gan ti ní kọ́lọ́fín nípa òbò yẹn, ẹ lè tètè túká kó máa lọ bọ́. Òbò tó bá tójú òṣùwọ̀n ẹ lè rí túká. Àjàtúká ní tàgbáàrin ò lè ràn. Òbò tó bá kójú òṣùwọ̀n àdàbí ò lè ràn.
àdàbí yẹn ò lè ṣiṣẹ́ kò débì kankan iṣẹ́ tọ́lọ́run ní tó fẹ́ ṣe ó pọ̀ ju gbogbo òbò aládàbí lọ àṣírí òbò gan wọ́ Ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹni kankan láti sọ pé wọ́n fẹ́ fi kándù túká àbí wọ́n fẹ́ fi àjà túká tàgbáàrin túká àbí wọ́n fẹ́ fi wọ̀n túkan àbí síìlì kan túká àṣírí tó wà nínú òbò kọjá yẹn àdàbí kankan ò débì kankan òun ló fi dàbẹ́ ni pé àwọn àlè yẹn sì ń padà bímọ fọ́kọ yín torí pé àrékèrèkè ọgbọ́n kọ́lọ́fí lè máa fi mú wọn mọ́lẹ̀ lẹ́ǹkankan ẹ lè máa fi mú wọn mọ́lẹ̀ tó máa fi ní wọ́n máa fi máa rántí tó bá tiẹ̀ lọ dómi ń ta wọ́n máa wò pé ọmọbìnrin yìí ṣá mo dẹ̀ lójú kòkòrò ní ọmọbìnrin yìí dẹ̀ ń satisfy mi o bọ̀ ìwọ tó fẹ́ náwó láti dóko tó fi pé ọkùnrin ló yẹ kó ṣe gbogbo ẹ̀ wàá wá lọ máa fi owó ṣe àjàtúká ní tàgbáàrin wàá lọ máa sọ pé àdàbí ń bò àdàbí òòràn òbò tó ní elastic ìmí àlọ gbàwẹ̀ Monday to Friday a fi responsibility ẹ̀ lẹ̀ àwọn nǹkan tó ṣe tó yẹ kó fi òbò tidy up á lóun gbàwẹ̀ tiẹ̀ kí é tanra yín àwẹ̀ tó gbà tó jẹ́ pé òun gbàdúrà kí ilé ẹ̀ má dàrú ò dẹ̀ tidy up ilé ẹ̀ òun gbàdúrà kí ilé ẹ̀ má dàrú ẹlòmíì dẹ̀ ń fi òbò service ilé ẹ̀ ìwọ dẹ̀ ló jókòó sórí àwẹ̀ òun gbàdúrà wàá ládùúrà ẹ̀ gbà kó lè gbà ilé yẹn má dàrú torí ó palẹ̀kùn dé oníkó lè má wọlé òfin kọ́kọ́rọ́ tì lẹ́yìn ó lè má